Akíntóbi Akínpẹ̀lú MC Love TV. Welcome to MC Love TV. Relax and enjoy our programs. Watch, like, subscribe and share to others. Ẹ kú dédé àkókò yìí, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì MC Love TV. Tẹ́yin ò bá ti subscribe tẹ́lẹ̀, ẹ rí i pé ẹ subscribe, kẹ́ like, kẹ́ sì comment. Ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò ó ní kí ni tó máa ń fà á tí àwọn ọkùnrin kan kì í ṣe ní ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ìfẹ́ wọn. Yálà lójú ọ̀nà ni tàbí tí wọ́n bá ti fẹ́ra wọn sílé. Àwọn ọkùnrin kan wà tó máa ń feel insecure, tí wọ́n jẹ́ pé wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìrìn àjò ìfẹ́ wọn. Kí làwọn nǹkan tó máa ń fà á tọkùnrin fi máa ń ṣe léyìí? Torí pé tọkùnrin bá ti wà tí ò bá ti ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìrìn àjò ìfẹ́ rẹ̀, tó bá jẹ́ pé ó ń rò sọ́tún, ó ń rò sósì, yóò jẹ́ ìnira fún obìnrin tó ń bá rìnrìn àjò ìfẹ́, yóò sì máa mú kí ọkàn rẹ̀ kó máa pòrúurú. Kí wá ni tó máa ń fà á tọkùnrin fi máa ń ṣe bẹ́ẹ̀? Àkọ́kọ́ ni pé tí ọkùnrin bá wà tó bá máa ń wora rẹ̀ bí ẹni tí kò dáa tó láti fẹ́ obìnrin eléyìí tó ń bá rìnrìn àjò ìfẹ́, tó bá ń wò pé ṣé mo sì rẹwà tó, ṣé mo sì dáa tó, ṣé obìnrin yìí sì ò dáa jù mí lọ báyìí, abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọkùnrin bá ń rò bẹ́ẹ̀ nínú rẹ̀, yóò máa mú ìpòrúurú ọkàn wá fún un, kò sì ní fi lọ́kàn balẹ̀. Tí ò bá sì ti fi lọ́kàn balẹ̀, yóò máa feel insecure. Tó bá dẹ̀ ti ń feel insecure, definitely a máa pa olólùfẹ́ rẹ̀ lára, torí pé àwọn ìwà tí yóò máa hù yóò máa sọ lọ́wọ́, sọ lẹ́sẹ̀, sọ ní gbogbo ara ni. Nítorí pé ó ń wora rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò dáa tó láti fẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí ọkùnrin bá ń wò pé gbogbo bóun ṣe ń làkàkà tóun ń ṣe wàhálà láti succeed, láti ṣàṣeyọrí nínú àdáwọ́lé òun, nínú career òun, nínú iṣẹ́ òun, kíní òun ò tí ì gbára wọn. Ó wá wò pé sí ò ti máa pẹ́ jù fún òun pẹ̀lú olólùfẹ́ òun tóun bá rìnrìn àjò ìfẹ́, bóyá olólùfẹ́ rẹ̀ bóyá ó rẹwà ni, bóyá olólùfẹ́ rẹ̀ bóyá ó lọ́pọlọ ni, bóyá olólùfẹ́ rẹ̀ bóyá ó ti ń tayọ nínú àwọn ìdáwọ́lé títí ẹ̀, tàbí kó jẹ́ wípé àwọn èèyàn tó wà lágbègbè olólùfẹ́ rẹ̀ wọ́n jẹ́ ẹ̀dá kan tí wọ́n ti làmìlaka, tàbí tí wọ́n lówó, tàbí tán lọ́lá, tàbí tán nípò, tàbí tán lọ́pọlọ ju ẹni tó ń bá rìnrìn àjò ìfẹ́ lọ, ìyẹn ọkùnrin. Irú ọkùnrin bẹ́ẹ̀ yóò máa wò pé bóun bá fi iná sórí òrùlé sùn, kó má jẹ́ pé òun ó jóná mọ́lé o. Yóò máa feel insecure, yóò sì máa pa olólùfẹ́ rẹ̀ lára, torí pé gbogbo àwọn ìwà tí ó máa hù yóò máa sọ lọ́wọ́, sọ lẹ́sẹ̀, sọ ní gbogbo ara ni. Èyí tó tún dàbí rẹ̀ tó jẹ́ pé ó máa ń fà á tí ọkùnrin fi máa ń feel insecure nínú marriage ò ní pé tí ẹni tó ń bá rìnrìn àjò ìfẹ́, ìyún aya rẹ̀, tó bá jẹ́ ẹ̀dá kan tó máa ń làkàkà láti ṣàṣeyọrí. Fún bí àpẹẹrẹ, ẹni tó fẹ́ ẹni tó ń kọrin, tàbí tó ń ṣeré orí ìtàgé, tàbí tó ń ṣe nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn ń sọ lọ́tùn lósì wípé ó mọ kinní yìí ṣe, àmọ́ ẹni tó jẹ́ ọkọ òun ò nífẹ̀ẹ́ sí gbogbo irú nǹkan bẹ́ẹ̀, tàbí kó jẹ́ wípé òun ò kì í ṣe gbajúgbajà, tàbí kò tí ì jẹ́ ẹ̀dá kan tó tí ì làmìlaka tàbí ṣe àṣeyọrí nínú àdáwọ́lé títí ẹ̀. Yóò máa wò pé bí obìnrin yìí bá wá lọ succeed pẹ̀lú báyé ṣe ń sọ wípé ó mọ̀ ọ́ kọ, ó mọ̀ ọ́ ṣe yìí, ǹjẹ́ kò ní fi òun lẹ̀? Yóò wá máa feel insecure, wàhálà ó máa tibẹ̀, yóò máa tibẹ̀ súyọ. Èyí tó tún dàbí rẹ̀ ó ní pé kí obìnrin kó wà lórí ibùsùn, wá jẹ́ wípé orin tí máa ń kọ fún olólùfẹ́ rẹ̀ ni pé o ò gbé mi débẹ̀, o ò gbé mi débẹ̀, o ò mọ̀ ọ́n ṣe, o ò ṣe dáadáa. Tàbí kó jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé ṣe ni máa ń béèrè ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà ni máa ń béèrè sex. Ọkùnrin tí ò bá wá lè fún tó bó ṣe yẹ, tàbí kẹ̀ tó bá tó ń fún tó bó ṣe yẹ gan, yóò máa rò pé
ṣé ẹ sì rò pé mo satisfy woman yìí? Ṣé kò ní máa gbé oúnjẹ mi lọ fẹ́ lòmíì? Ní ó wá di wípé bó ló wà, bó ló ń lọ, aago mélòó ló lọ, bó ló ṣe ṣe, ó ti pẹ́ jù, sọ́jà náà ló lọ tó pẹ́ tó bá yẹn, abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò mọ feel insecure nítorí pé ó ń wò pé ṣé kò ní máa gbé oúnjẹ òun lọ síta. A máa fà á tọkùnrin fi máa ń ṣe bẹ́ẹ̀. Èyí tó tún wá dàbí rẹ̀ ó ní pé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó máa ń fà á o tọkùnrin fi máa ń ṣe bẹ́ẹ̀. Yálà sọ́kùnrin ni tàbí sí obìnrin òun. Tóbìnrin bá ti ṣe àṣemáṣe rí, tó ti ṣe nǹkan tí ò dáa rí, tọkọ wá mọ̀, tó bá yá tán parí ẹ̀, ọkọ yẹn ó máa feel insecure nítorí pé yóò máa wò pé ṣé n tó ṣẹlẹ̀ yìí sí ò ní padà ṣẹlẹ̀ tó bá yá. Yóò máa rò bẹ́ẹ̀. Ẹyọ̀kan nu. Ẹlẹ́ẹ̀kejì ni pé n tó ti ṣẹlẹ̀ sọ́kùnrin náà rí, bóyá obìnrin ti jí tiẹ̀ rí, obìnrin ó ti pálẹ́kún rí, obìnrin ti ṣàṣemáṣe sí rí. Àwọn ọ̀nà tóbìnrin yẹn gbà tó fi ṣe ń gbà náà, tó bá padà ní ẹlòmíì tó ń bá rìnrìn àjò ìfẹ́, tó bá ti rántí tó ti lọ, yóò máa wò pé ojúmọ́ làlá kàn fi sọ́rí, ó mà yẹ kóhun ó ṣe kíni o, kóhun kíyèsára. Yóò á máa feel insecure nínú marriage ẹ̀. Pábánbárí ẹ̀ tó tún máa ń fa insecure pẹ̀lú ọkùnrin nínú marriage wọn ni pé tí ọkùnrin bá wà tàbí tí olólùfẹ́ méjì bá wà tí wọ́n bá ń fi nǹkan pamọ́ fúnra wọn, wọ́n ń keep secret. Má jẹ́ ó mọ̀, má jẹ́ ó mọ̀, má jẹ́ ó mọ̀. Bó ṣe ń keep secret yìí, tí àṣírí bá padà tú, tákàrà tú epo, yóò fa insecure nínú marriage wọn, because kò ní sí nǹkan tó ń pè ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú ara ẹni mọ́. Kò ní sí mọ́. There will be no trust anymore. Kò ní sí trust rárá bí tí wù tí mọ̀. In that case, tá a bá rí ọkùnrin tó ń feel insecure nínú marriage ẹ̀, ó máa ń kó ìpalára bá ìyàwó tó ń bá ṣe marriage papọ̀ tàbí rìnrìn àjò ìfẹ́ papọ̀ ni. Ló fi jẹ́ pé kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ. Ohun àtijọ́ tán ló kọjá lọ yẹn, òun làwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ọ látẹ̀yìnwá. Fúdìí èyí, o gbọ́dọ̀ lọ mọ̀ yìí pé gbogbo wàhálà àti ìdààmú tó ti dé bá ọ látẹ̀yìnwá nínú ìrìn àjò ìfẹ́, bá a ṣe kọ́ ni. Tó o bá gbàgbé, yóò máa fa wàhálà sínú ìrìn àjò ìfẹ́ rẹ eléyìí tó wà lọ́wọ́lọ́wọ́. Bó ṣe wà fọ́kùnrin, bẹ́ẹ̀ náà ló wà fóbìnrin o. Bẹ́ẹ̀ ni. Insecure, àwọn ọ̀rọ̀ tá a máa ń gbọ́ àbí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ rí, tí a ti gbọ́ àbí tá a ti rí, ó máa ń fà á ńgbà míì pé irú eléyìí ṣẹlẹ̀, n ò ní jẹ́ eléyìí ó ṣẹlẹ̀ sí mi. Màá protect home mi, màá protect family mi. Gbogbo bó ṣe sọ pé òun ṣe protection yìí, ó ń kó ìpalára bá ẹni tó ń bá rìnrìn àjò ìfẹ́. Torí pé insecure attitude yẹ, ó ń kó wàhálà, ó ń kó bá ẹni tó ń bá rìnrìn àjò ìfẹ́ ni. Ìbá dáa kó o ṣe jẹ́jẹ́, kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó o fira rẹ lọ́kàn balẹ̀, kó o ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú ẹni tó ń bá rìnrìn àjò ìfẹ́. Aburú ò ní ṣe wá o. Ìrìn àjò ìfẹ́ wa ò ní dàrú. Ẹ jẹ́ ká lọ mọ̀ pé ibi tá a bá fi ìfẹ́ wa sí, ibẹ̀ gangan la fi ayé wa dókòwò sí. Ibi táyé wa dókòwò sí, ibẹ̀ la fi ìfẹ́ wa sí. Ó dáa ká tún ṣe dáadáa kó má bàa bàjẹ́, kò sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ gbìyànjú kẹ́ ẹ subscribe, tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ like, kẹ́ ẹ sì comment. Olúwa wà pẹ̀lú yín o. Akíntóbi Akínpẹ̀lú MC Love lórúkọ mi. A tún pàdé nígbà míì. Thank you so much. MC Love TV.